mo ń bọ̀ náà èmi ò rí ká but according to Dr. Saraf oníkan pa. táwa ń sọ pé ṣé ìlú wa dùn sí ṣẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n gbé wá sílẹ̀. ẹ má sọ pé ẹgbẹ́ òkùnkùn. èyí ṣe máa lóhùn ṣe kí wọ́n tán ní kọ́lọ́ pa tí náà dẹ́gbọ̀n láti sọ. no ṣẹ́rí èmi náà fara mọ́ pé kán sọ pé kán pààyàn torí pé kò ṣẹ̀ṣẹ̀ mọ́ because nǹkan tó bá wo oníkálukú ló lè ṣe yóò wọná kò wọná kán fo oníkálukú sílẹ̀ so ìyẹn ò sọ pé gbogbo ẹni tí ò bá ti ṣẹ̀sìn kán máa dájọ́ kú fún kán máa pa. ok ẹ máa gbọ́ àlá ló wá ní kó pààyàn kí lẹ́yìn wá rí sọ́rọ̀ àlá ṣé ó yẹ kẹ́ ti padà lẹ́yìn ẹ̀ ẹ̀yin tún wá ń rorí dáadáa pé kò yẹ kó pẹ́ nìyẹn àlá ní kó pa. ẹ má pa náà ok náà nísìn ẹ máa gbọ́ kò sí ọdún. ẹ̀yin ẹ lọ́pọlọ jà àlá ẹni kó má pa àlá ní kó pa. inú olópọlọ tó àlá ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ bọ̀ àlá ní kí wọ́n pa ẹni ẹ̀yin ní kó má pa ta ló wá lọ́pọlọ jù náà ẹ̀yin méjèèjì. ẹni ò lè gbá ni ok náà nísìn báyìí ṣe ẹ máa gbọ́ ok náà nísìn kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ọlọ́la ṣé ọ̀tá èèyàn máa sọ pé òun ò ṣe Islam mọ́ ń sìn àwọn kan máa dé pa àwọn fẹ́ pààyàn. tó bá ti ń lo ṣèlérí àwọn máa pọ̀ ta yín náà. èmi ò fọ́ ó lè padà ronú kí wàdà náà. ẹ gúdọ̀ tètè yá Islam ó lè padà ronú kí wàdà sí ìlú mọ́sí. ìgbà mi dára kí lórúkọ rẹ nǹkan tá a ṣe pé fẹ́ pé gbogbo ọmọ Yorùbá lójú ọmọ ọkọ ìfẹ̀sìn yẹn lẹ̀ pàápàá. Mr. Salami ẹ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá pátákì ìfẹ̀sìn yẹn lẹ̀ pàápàá nìyẹn. ìrọ̀lẹ́ pa olówó èkó ẹjọ́ fọlọ́bẹ̀ ẹ fún mi ní ẹni sùúrù ẹ bá mi ó máa ń kírun lẹ́ẹ̀kọ̀kọ̀ bọ̀ mo kéko mọ orúkọ mọ àwọn lábàá nǹkan táwọn àwọn afáàyè ti sọ fún ọ̀rẹ́ mi ó máa ń yín mú sí tó máa ń kírun pé ó tọrọ ẹ jẹ ni so àwọn bá tó máa ń ka tó máa ń larí mọ́lẹ̀ ẹ bá mi kà fún àti àwọn bá ti pé aláàlẹ́ kọ́kọ́ pààyàn orí bí ẹ̀rí mi bí wà lọ́wọ́ pé aláàbá sọ kọ́kọ́ pààyàn dáadáa wọ́n ká aláàyè ní sùúrù. gbogbo fásitì à ń tún yẹn wọ́n kàn ń rò lórí ni. ọmọ mo fẹ́ mi báyìí bọ́bọ́ yìí ọmọ mo fẹ́ mi báyìí kí ló ṣe é nà ní sùúrù. irọ́ ni gbogbo èmi náà máa because ọ̀rẹ́ mi ó máa ń gbọ́ láìpù yín dáadáa alalẹ́ báyìí ó máa disturb yín ó lè gbọ́dọ̀ òru ẹgẹ́ mi sìn gbogbo àwọn ọ̀gọ́dẹ́ máa ń tún yẹn irọ́ ni. ṣé wàá ń bí aláwàìfù kí wọ́n kà fún àwọn ṣẹ́gbọ́. aláwàìfù ẹ̀yin náà gbọ́n kan aláwàìfù ẹ̀sọ́ lẹ́kan ní olóṣogbo àná. aláwọ̀ kì í gbé gbogbo mẹ́ta ni. olówó ikọ̀ ẹjọ́ ẹ máa pronounce ẹ má bínú olóṣogbo àlá olóṣogbo àlá. ẹ tọrọ àforíjìn olóṣogbo àlá ṣáájẹ́ dáadáa kí ni ti ba nǹkan jẹ́ o. ọ̀dà o ó kù díẹ̀ káàtó olóṣogbo àlá bó o. ẹ wọ ẹ má parí ẹ bí parí lẹ ayàwó ni kí n gbé ẹwọ lẹsẹ. tó ẹ fún wọn ní Quran 9:5 kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti rẹ̀. ẹjọ orí fọ́ mi n fẹ́ calm down kí lọ sùn ẹjọ má bọ. ok tí àwọn afáàyàn bá ti dí ẹmu yín ẹni kí wọ́n wá bá yín sọ̀rọ̀ bá fẹ́ sọ nípa gbangba so yín náà ṣèwádìí fúnra yín tó bá rìn kẹjẹ kọ́ mú yín mọ́lẹ̀ tó bá dẹ̀ rìn ṣọ́ọ̀ṣì ẹ̀yin lẹ́ni nǹkan tẹ́ bá fẹ́ ọwọ́ yín ló wàṣà tẹ́ bá fẹ́ já ẹ máa yọ ọkùn lọ́rùn ara yín ọwọ́ yín ló wà tẹ́ bá dẹ̀ fẹ́ rí mẹ́rin gẹ́gẹ́ bí ẹrú ara ọwọ́ yín náà ló wà ẹ ṣé. ẹ wo ẹja ìjọba ọ̀run là ń bẹ̀rù à ń lọ sí ìjọba ọ̀run wà iná wà. ṣé àwọn bàbá yìí sọ pé ìjọba ọ̀run wà bí náà lẹ́rẹ̀ ìgbésí àwọn kan ló wá sọ fún ẹni pé ìjọba ọ̀run wà ní àwọn tó lè fún ẹni físà lóhun ìwé ìgbìmọ̀ ló sọ pé ìjọba ọ̀run wà tó dẹ̀ ń bìlì fún wọn. kí nẹ́tíwọ̀kì ọ̀dà wọn ni olóṣogbo àlá àwọn yóò ní bẹ̀rù Ọlọ́run. ṣe ẹlẹ́ka arabic ṣe ẹlẹ́ka kí o ṣá. ẹ káàlẹ́ o. àfáwálí yìí ẹjọ ẹni sòrò sá. ẹ káàlẹ́ o. àfáwálí yìí la ẹni sòrò sá ó kù díẹ̀. ẹ jọ̀wọ́ èmi náà níbi láyé ẹni sòrò a máa dá yín lóhùn sọ́jẹ́ kí adára mr gbẹ̀mídára lóhùn tán. ògùn náà wà lójú àlá. ẹ bá wa tẹwọ́ mọ́ kí ní ẹ bá pa WhatsApp. ilẹ̀ ẹni dára ẹ̀jẹ̀ nǹkan tí wàá yé mi ni pé ìwà yìí wà. Mr. Salami wọ́n ti bá yín gbé jáde ẹ lè kà Mr. Salami. bá yín gbé jáde. ok kẹ́yìn lè lè obi orúfù làwọn lè báńdì gangan ni edge of the roof ni mo ṣe báńdì ni. Salami àgbọ̀yìn ẹ̀ka Kùránì wọ́n ti bá yín gbé jáde. Mr. Salami. Salami wọ́n ti bá yín gbé jáde ẹ lè kà ọ́ yá. gbé jáde.
ṣé àwa náà láti wà ń bẹ̀. a sì wá mi bọ̀ tí. ẹ̀yin lọ́ní kẹ̀kẹ́ Mr. Salami ara nìyẹn gùn. ẹ ká Quran àti báyìí gbèsè. ẹnu o alẹ́ gbọ́n fẹ́ bèèrè àdúgbò wọn gé ọ̀rọ̀ Mr. Salami ọlọ́run dé tí wọ́n mọ̀ gbọ́ wa bẹ́ẹ̀. à ń gbọ́ yín. ẹ wọ́n jẹ́ ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ẹnìyẹn ti ń sọ tí ń ṣe wáàsí lọ pé. ẹ kálẹ́. Mr. Lion Mr. Waliyu ẹni sùn Mr. Lion ní bambi. ẹ kálẹ́. So Lion nípa Islam la máa ń sọ tẹ́ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ nípa Islam. ó kọ́ ní ìbéèrè méjì kan tí mo kọ́ fẹ́ bí ó lè máa wọ mi. tó bá jẹ́ nípa Islam ẹ lè béèrè ẹ ṣe. nípa Islam náà so ṣé ń gbọ́ mi. hello. gbóyin náà wà ń gbóyin. ṣé ń gbọ́ mi. ok nǹkan tó fẹ́ béèrè ni wípé tí èèyàn bá sùn tí kò àtẹ̀yìn tó sùn nígbà mo ṣe àbáyé sí pé mo kàn sùn mi ò kàn jí mọ́ ṣé àwọn ẹ̀sìn ẹbọ tẹ́yìn sí yẹn tẹnika àwọn yẹn máa ṣe yẹn ṣé òun ló pààyàn ní àbí ta ló pààyàn that is the first question. ẹ̀yin lẹ para yín. no èmi para mi lọ́nà ọ̀ṣọ́ pọ́sẹ̀ mi para mi. ẹ máa gbọ́ tẹ bá sùn yẹn ẹ máa gbọ́ ṣe mú gámálé ni àbí ṣé sọ́ọ́lẹ̀ tí Muhammadu jẹ lẹ fẹ́ jẹ ni báwo lẹ ṣe fẹ́ para wọn. ní sùúrù ṣé sọ́ọ́lẹ̀ tí Muhammadu jẹ lẹ fẹ́ jẹ ni tó gọ́rẹ̀ nínú ẹ̀gbọ́n bíi tẹ̀lé pé ṣé tẹ bá sùn tẹ ṣé gámálé 20 ló pa yín àbí májèlé lẹ jẹ ìwé tí Muhammadu jẹ ẹ mọ̀ májèlé ló pa Muhammadu. nǹkan tẹ bá rò kó jẹ ti yín. àwọn tó sùn sọ ní ilé sọ ẹgbẹ́ béèrè a ní nípa ìsìláàmù là ń sọ ẹni tẹ bá sùn tẹ́ ẹ jí mọ́ ẹ máa gbọ́ ok ẹ jẹ́ adáyé tó bá jẹ́ nípa ìsìláàmù ẹ mo ní mo mọ̀ dá àwọn ẹ tẹ bá sùn tẹ́ ẹ jí mọ́ tó nípa ìsìláàmù ẹ jẹ́ ń dá yín lóhùn náà inú náà lẹ máa lọ tẹ bá sùn tẹ́ ẹ jí mọ́ nípa ìsìláàmù bẹ́ẹ̀ jẹ́ muslim tẹ bá kú sínú ìsìláàmù inú náà lẹ ń lọ. kò yẹ gbogbo tí àwọn sọ̀rọ̀ báyìí ok ẹ̀rọ tí àwọn sọ̀rọ̀ báyìí ṣé àwọn ẹlẹ́bùn yẹn ló dá yín nàbí báwo lè ṣe dé láyé. ṣe pé mo ti dá yín lọ́ọ̀ mi mo bí ẹ ti dá yín dáhùn tí mo dáhùn ẹni tẹ bá sùn tẹ ẹ mọ wọn ní bó jẹ gàmà lé ní mo sì àsìkò lórí yẹn tẹ bá ti lè kú sínú Islam ẹ máa wọnú wọn ẹ máa jóná. ok mo ti gbọ́ mo ti kó lórí yẹn ẹ̀rọ gbọ́ngàn tẹ́ ẹ sọ̀rọ̀ báyìí sáwọn ẹlẹ́bùn ló dá yín wá sí láyé. ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ ń sìn pé nípa Islam là ń sọ ń bì báyìí tẹ bá fẹ́ sọ àti dá yín lóhùn kan ṣe fẹ́ sọ nípa Islam ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ mo fẹ́ sọ ẹ lè má fi bàkí máa bá wa rí ìṣẹ́ gẹ̀ẹ́tì. báwo ẹ̀yin náà ti ń fi ògógóró bá arísìn bíbẹ̀ látà. so ìsọ̀rọ̀ yín àwọn èèyàn gbé báàkì lẹ̀ fún sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi báyìí ìgbà tẹ́ sọ wọn pé Islam ẹ̀sìn bandits àbí ẹ̀sìn kìíní kan ó ti yín báyìí translator ti yẹ gbé síbí báyìí tẹ́yìn tún fáwọn èèyàn translator yẹn correct that is number one. mo ti yẹn báyìí tí ẹ bá lè gbé Mr. Lion ẹ jẹ́ ká ṣe báyìí Lion ẹ jẹ́ nǹkan táwọn afẹ́ràn gan ni tí ẹ bá ti ní nǹkan tá a kà kó lọ a máa gbé síta kó ń kà so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti Quran tó wà níbi Quran 9:5 ìyẹn bá wa kàkà gbọ́ ìtumọ̀ ìlàtọ̀dọ̀ ẹ ṣe Mr. Lion ẹ jẹ́ àtẹ̀síwájú báyìí ẹ bá wa kà Quran 9:5 yẹn ká gbọ́ ìtumọ̀ tẹ́yìn máa ṣe Arabic ẹlẹ́gbẹ̀ẹ́ kan àbí ti eléyìí rọ̀ tó sálẹ̀ tó bá rọ̀ yìí lọ́rùn bó jẹ́ Arabic yẹn náà ẹ̀ka ẹ ṣe. ilé ìtẹ́gbé sí us mi ní ìkínkà ọlọ́run ní bismillah rahman rahim Arabic yẹn Allah òun ọlọ́run kan ṣoṣo ni Allahu samad òun dẹ̀ ní orogún lam yalid wa lam yulad òun dẹ̀ lálàfíjọ wa lam yakul lahu kufuwan ahad ó ti yín báyìí ní ẹ̀sìn ní báyìí sí ṣékúlẹ̀ aláwọ̀ ẹni sùúrù ẹjọ́ gbọ́dọ̀ ṣékúlẹ̀ aláwọ̀ ló wà ní ibi bíbá aláwọ̀ ms mi ò ká ilé mi ò ká. Quran 9:5 ló wà bẹ́ẹ̀ náà. ètò láyé ṣékúlẹ̀ aláwọ̀ ló wà bẹ́ẹ̀. Quran 9:5 ló wà bẹ́ẹ̀. bàkí lẹni yìí ẹni ti gbé bàkí o mi ò ká ilé. ìgbà tí israẹli tàbá wà mẹ́tẹ́ ni kakúlẹ̀ aláwọ̀ àti ìgbà tí mo ní bàkí lẹni fi bára rízìn onírọ̀ ni so wà líyọ ẹgbọ́n sókè oríṣiríṣi. ẹ káalẹ́ o. ẹ káàbọ̀. ṣé ká bẹ̀rẹ̀ láti bí àbí kí n dá yín padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ tẹ́lẹ̀. gbogbo àwọn ẹni tó ń sọ̀rọ̀ yẹn wọ́n níyàwó lé o sáwọn ọpọlọ tó fi báyàwó wọn gbélé náà nìyẹn sá. ẹ wo lágbára so tíbi ewu lẹ fẹ́ padà sí ṣé tíbi tí wọ́n ti ní kọ́ pa ẹni bá fi Islam lẹ̀. ara ibi tẹ́ ẹ ti post ọmọ ọdún 13 years old. ok ẹ ṣe aláwa ìfẹ́ lè bá wọn dá sí wọ́n fẹ́ sọ nípa pé kò sí àyè àti fẹ́ ọmọ kékeré nínú Islam ìyẹn lọ́fẹ́ aláwa ìfẹ́ lè gba máìkì.
wọ́n ní wọn ò lè fẹ́ ọmọ kékeré nínú Islam wọ́n ní ìyẹn lọ́wọ́ fẹ́ sọ. nǹkan tí n bá sọ ẹ má sọ wa ń bẹ̀ Allah wife ẹni nípa ọmọ kékeré yẹn lè fẹ́ sọ bóun náà ní. ẹ má sọ pé mo ní ìyẹn ò lè fẹ́ ọmọ kékeré. olóṣogbo aláàmì ọmọ bí ó wà mẹ́ MSN gbé jáde. kò ní ìdí kan gbé jáde mo ti already rí nǹkan tí ẹ gbé síbẹ̀ tẹ́lẹ̀ ṣé wọn á ń gbọ́ mi. à ń gbọ́ yín mo bọ̀. now number one is that. Amadélékè. òfin nípa ṣìnà ṣé ń gbọ́. Amadélékè. sókè à ń gbọ́ yín ẹ tẹ̀síwájú. ẹ bá gbé Kùránì jáde ẹ káàbọ̀. òfin nípa ṣìnà ṣíṣe number one ó pín sọ́nà méjì ẹni tó bá ti ní ọkọ ńlé àbí tó ti níyàwó ńlé ọ̀tọ̀ ẹni tí ò tí ní ńlé ọ̀tọ̀ now the first one ẹni tó ti ní bóyá ó ti lọ́kọ ńlé nísìnyí tó wá lọ ṣe ṣìnà ṣé ń gbọ́ mi tó lọ ṣe àgbèrè nǹkan tí Ọlọ́run sọ ń bẹ̀ ní ké fàtúbí àbáyé ok nǹkan tí Allah sọ ok Allah ní ká mú ẹlẹ́rìí mẹ́rin wá bóò láàṣẹ wá mú ẹlẹ́rìí mẹ́rin wá ni wípé ẹni alákọ̀ọ́kọ́ ó máa lọ yóò bá wọn lórí pé wọ́n ń ṣe they are performing that act lọ́wọ́ ṣé ń gbọ́ mi ó máa wá jáde padà yóò wá lọ pé ẹlòmíì wá láti ta ẹnìyẹn náà máa wá ó máa wá bá wọn bẹ̀ òun náà máa jáde lọ yóò lọ pé ẹnìkẹta wá that's how they will do it títí ẹnìkẹrin yóò fi wá ṣé wàá ń gbọ́ ẹnìkẹrin bá ti wá tán bá ti wá pé mẹ́rin ẹ mọ̀ kí wọ́n ti rí ẹlẹ́rìí mẹ́rin nìyẹn wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá bi àwọn ẹni tí wọ́n ṣe àgbèrè yẹn ṣé ẹ ṣe àbẹ́ ẹ ṣe wọ́n rí broda Waliu ẹ dákun ẹjẹ ń délẹ̀ wọ́n rí ẹlẹ́rìí mẹ́rin èyí wọn ò tí ì mí pé wọ́n lè lẹ̀kọ̀ fún un wọ́n wá ṣẹ̀ bi obìnrin yẹn pé ṣé lóòótọ́ ló ṣe kinní yìí tó bá fi lè wá sọ pé òun ṣe é ó ti lẹ́tọ̀ọ́ sí báyẹn tó bá lóun ò ṣe é wọ́n fi lẹ̀ àtọ́lọ́hun ni that's ẹni sùúrù tó bá ṣe kí ló máa ṣe fún ẹni sùúrù tó bá ṣe kí ló máa ṣe fún tó bá ṣe kí ló máa ṣe fún bẹ́ẹ̀ ni. ìgbà yẹn gangan ni ó wá lẹ́tọ̀ọ́ sí kán lẹ́kọ̀ọ́ fún un. kò yẹ ṣàlàyé ẹ̀ wọ́n kọ́ máa pa àbí. bẹ́ẹ̀ ni. so sẹ́yìn faramọ́ kí wọ́n pa obìnrin. tó bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn tí ẹni alákọ̀ọ́kọ́ ẹ má gbọ́ mi sà ẹ má gbọ́ mi sà. ẹ má wà ní mi àfẹ́kẹ́ padà sẹ́yìn àti gbọ́ pé ṣẹ̀ṣẹ̀ yẹn ṣe é faramọ́ kí wọ́n pa. mo faramọ́. òyà tó bá jábọ̀ ìlú wa lọ́lẹ́ ẹ má gbọ́ tó bá jábọ̀ ìlú lọ́lẹ́ ọkọ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí tó bá jábọ̀ ìlú ilé ọkọ tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí ṣe fọwọ́ sí kí wọ́n lé àbúrò yín lóko pa. yóò dáa fún yín nǹkan méjì máa fi dáhùn ìbéèrè tẹ́ ẹ sọ yìí number one is that máa dáhùn ẹ ṣáà gbọ́ mi ẹ gbọ́ mi number one is that kí ni òun gangan ẹ ṣáà gbọ́ kí ni òun gangan kí ló lè kúrò nílé ọkọ. ẹ máa gbọ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ Wàlíù ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. èmi náà padà sẹ́yìn sẹ́ ẹ̀. so ṣe fọwọ́ sí kí wọ́n pa àbúrò yín obìnrin àbẹ́gbọ̀n yín obìnrin. mo fọwọ́ sí. òkè tó bá jẹ́ mọ́mí yín náà ló ṣe nǹkan yẹn ẹ máa gbà kí wọ́n lẹ́wọ̀n lóko. mo fọwọ́ sí tí ó bá jẹ́ pé ó jẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn. mo fọwọ́ sí. ẹ máa gbọ́ ẹ̀yin fẹ́ kí wọ́n pa mọ́mí yín àbábúrò yín àbẹ́gbọ̀n yín lórí àṣà orí burúkú tí wọ́n mú wá láti ilẹ̀ Saudi ẹ̀ẹ́dẹ̀ rúpẹ́ méjì ẹ̀ẹ́dẹ̀ lẹ́ẹ̀ fọwọ́ sí ṣé tí mọ́mí yín àbábúrò yín bá ṣe nǹkan tí ò dáa wọn ò lè lọ lé ọba wọn ò lè lọ lé ìjòyè ẹ máa gbọ́ wọn ò lè lọ àgọ́ ọlọ́pàá yà èèyàn kan lè ń bá ìyàwó mi lájọsọ wọn á dẹ̀ yanjú ẹ̀ ṣé kí wọ́n wá pa yẹn ló máa parí nǹkan yẹn. òfin tí Allah ti ṣe nìyẹn. ẹ má bínú kí ni kókó iná àtàlùjọ náà tí Allah ti dálẹ̀ tó fẹ́ kó àwọn èèyàn sí àti pé kí ló ṣẹlẹ̀ gangan Mr. Wali mi mọ̀ bóyá ẹ lọ ilé ẹ̀kọ́ bọ̀ ẹ yẹ ká lo sense wa níbí ẹni Allah yẹn ló dáyé ló dọ̀rọ̀ ó dẹ̀ lágbára kí ló dé tí Allah yẹn ò pa ẹni yẹn fún ara ẹ̀ kẹ́ni yẹn sùn kó dẹ̀ má jì kó jẹ́ pa Allah ló pa kí ló tó máa ṣe sọ pé kẹ́yìn mùsùlùmí kan kẹ́ gbẹ́lẹ̀ kẹ́ rìyàn mọ́lẹ̀ kẹ́ dẹ̀ ló kó pa sẹ́yìn ò rí pé ìwà yẹn kò lọ. yóò dáa fún yín pẹ̀lú question tí ẹ béèrè yìí number one níbẹ̀ ni wípé Ọlọ́run ti dá wa sáyé already ó sì sọ wípé Allah ti dá wa sáyé Allah mo ti correct ara mi Allah ti dá wa sáyé already ó sì ti já mọ̀ pé iná wà àlùjánnà wà ok tábà wá ní pé bí iná ṣe wà yẹn àlùjánnà náà ṣe wà ẹ mọ̀ kí ẹni ká lo ọpọlọ nísìnyí o ẹ ní kí n lo Quran o táwa ní gbogbo everybody tí bá ti ń dẹ́ṣẹ̀ kọ́mọ fílẹ̀ pé yóò kúkú wọ náà ni ẹni tó bá ṣe dáadáa yóò kúkú wọ àlùjánnà ni bóò ni ayé ò ṣe ní bàjẹ́.
nígbà tí aláàmọ̀ páyé máa bàjẹ́ kí ló kọ kádàrá fún tó lóun ti kọ gbogbo ohun tá a wá jẹ́ láyé. Ọlọ́run sorry Allah náà tó Allah ẹ jẹ́ dáhùn ìbéèrè wọn ẹ dákun. bá a lè ṣe nǹkan kan nínú ayé láì ṣe pálá mọ̀ sí ni. Yóò dà fún yín ṣẹ́rí Allah ní òun ti kọ kádàrá bí right that same verse náà ló ti wá sọ wípé o àmọ́ o ìwọ tí kádàrá rẹ ò bá tẹ́ ọ lọ́rùn kí ló lè fi change rẹ̀ nínú rẹ̀ náà ní pé kò mọ bẹ́ẹ̀ mi Allah. ẹ fún wa lẹ́rìí pé Allah lè ṣe ń di ìpín tó ti fún àwọn èèyàn fún wa lẹ́rìí tó rà láàṣọ ó lóun ti mọ ọmọ náà nígbà tí yóò wà nínú àtọ̀ bàbá ẹni àlùjọ náà fẹ́ ni àlùjọ náà ẹni náà fẹ́ ni náà Allah ò sọ bẹ́ẹ̀ ó lè yí padà ẹ máa fún yín lẹ́rìí Allah ò sọ yín pé máa fún yín lẹ́rìí ìyẹn kọ́ fún wa lẹ́rìí ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ máa gbọ́ ẹ kọ́ fún wa lẹ́rìí ọ̀rọ̀ tẹ́ sọ pé Allah ní àwọn tóun ṣe ìpín wọn kó má da yẹn òun lè yí padà ẹ fún wa lẹ́rìí. ok ẹ fún mi lẹ́rìí. tí yín tẹ̀yìn kọ́kọ́ sọ ní ìmílẹ̀ fún ìmílẹ̀ rí ni wọ́n á fún yín lẹ́rìí tèmi ẹ ò lè ẹ dáhùn yá. Sherry, today is not the first day tí màá wọ live yìí mi lè ṣí kámẹ́rà mi because I'm not up my followers is not up to 1,000. ẹ sọ àmọ́ bá yín ṣe ẹ sọ ibi tá a ti máa ṣe àmọ́ bá yín ṣe. ṣé àyà yẹn àbí. bẹ́ẹ̀ ni àyà tẹ̀sán pàlà máa yí padà ṣe. ṣe àyà ibi tí Ọlọ́run ti ń sọ yìí pé gbogbo kádàrá ẹ̀dá ẹ wo ẹ má bínú sí mi slip of the tongue ni àyà tí Allah ti ń sọ yìí pé gbogbo kádàrá ẹ̀dá òun ti tó fi ń sọ pé ó fi àtẹlẹ àkìlám ọjà fati sùúrù ó sì àyà lẹ́yìn òun nínú àdìsí lẹ́yìn ẹ̀ wá tọ́lọ́run fi ń sọ pé ó fi àtẹlẹ àkìlám ọjà fati sùúrù wọ́n ti kọ gbogbo kádàrá bí àwọn ṣe wà lẹ́rìí àbí. ẹlẹ́rìí ni ọ̀rọ̀ tẹ́ ń sọ àbí ẹlẹ́rìí. ẹ̀rí rẹ̀ wà. bẹ́ẹ̀ni bá wà ẹ sọ bí tó bá kan gbé fún yín. ẹ lọ wo bóyá kẹ ẹ gọ́gùn tẹ bá ti wá gọ́gùn ẹ wo Bulugul Marami tíra tí ń jẹ́ Bulugul Marami tẹ bá ti rí kí ló ń kẹ́ Abu Hurairah ló gba àdìsí yẹn wá. àbá Bulugul Marami ti kú lọ́jà. ó wà lọ́jà ẹ lè bá a níbo mi o. àfà Maktabatul Islamiyya ni mo wà báyìí Maktabatul Islamiyya ni mo wà báyìí gbogbo tí àtẹ bá fẹ́ lágbàá yóò wà lórí fóònù mi mo inú láìbírì wọn gan mo wà báyìí ẹ sọ tẹ fẹ́ ń bẹ̀. ó náà mo ti sọ fún yín. Bulugul Marami ti kú lọ́jà. Ayamadéleke mo sàmọ́ wípé inú Bulugul Marami. ẹ bá mi gbé Sahih Muslim jáde 2662C ẹ̀rí tèmi nìyẹn àwọn ò tí ì gbé tí wọ́n jáde wọ́n kàn sọ Bulugul Marami. 2662C 2662C àfa yẹn mẹ́rin tí yín jáde mi ti mẹ́rin tèmi jáde ò ṣẹ́gbọ́n. wọ́n délé ẹ jẹ́ kí wọ́n wo lárúbáwá ẹ̀ láfàfẹ́ wo tó àwọn ọlọ́mọ kà á ṣe. Okay. àfa Bulugul Marami wọ́n ti bá yín gbé jáde àfa Bulugul Marami. mi sọ ike Bulugul Marami Bulugul Marami mo sọ àdìsí yìí. àfa ẹ̀ka ẹ bá wa kà àdìsí Bulugul Marami ẹ bá wa kà àdìsí ẹ ṣe. kò sí wàhálà ọ̀ndà ẹ jẹ́ n lọ síbi nǹkan tí àdìsí ń sọ gangan. ó ní du'iya Rasulullahi sallallahu alayhi wa sallam ila janazati sabiyya min al-ansar. ó ní ànábì lọ síbi janaza ọmọ kékeré kan nínú àwọn ansori bí òkú bá ṣe kú kíyàn ó lọ ṣàdúrà sí lára. ó ní ànábì wa ní fakultu ya Rasul ok mo wá sọ wípé fakultu mo sọ wípé ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba o túbá li hadha usfuru min asafiril janna lam yahmal su'a wa lam yudrikuhu qala aw ghayra dhalika ya Aisha inna Allaha khalaqa lil janna ahlan khalaqahum laha wa hum fi ashabi abaihim wa khalaqa an-nar
wa khalaqa lin-nari àfa kan rẹ́rìn afa yẹn ṣe wọ́n tún rẹ́rìn. wa khalaqa lin-nari ahlan khalaqahum laha wa hum fi ashabi abaihim. Naam. Gẹ́gẹ́ bí àdìsí yìí ṣe ń sọ ó ní pé òun bá sọ fún ànábì wípé ṣé tútù bá lè wà fún àwọn ọmọ kéékèèké àbí usfurun min asafiril janna lam ya'mal as-su'a ẹni tí ò ṣe aburú kankan walam yudrikuhu tí ò sì lè pàbá qala ànábì wa ń sọ fún yín pé àwàgọ́ ìrọ̀dá àlíkà ya Aisha àbí ó yàtọ̀ sí èyí anna Allah khalaqa lil janna ahlan ọlọ́run dá fún aljanna àwọn kan khalaqahum laha wa hum fi ashabi abaihim kí ọlọ́run dá wọn fún Allah dá wọn fún aljanna yìí wa hum fi ashabi abaihim wọ́n sì wà nínú àwọn ìjọ àwọn olùtẹ̀lé bàbá wọn àwọn tán sọ̀rọ̀ lẹ́n wa khalaqa lin-nari ahlan ó wá dá fún iná àwọn aráalé kan khalaqahum laha tó yẹ pé ó dá wọn fún ni wa hum fi ashabi abaihim àwọn náà sì wà lórí ìpọ̀nà àwọn nǹkan tí bàbá wọn ti ṣe kalẹ̀ náà. kí ló fà yín tú báyìí ọ̀gá o. nǹkan tí mo kà náà mo tú yẹn. olùkọ́ tẹ pa pẹ̀lú nǹkan tó gbọ́ wá mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ṣèbí ìta fẹ́ bèrè lọ́wọ́ yín ni pé ṣé Allah máa ń yí ìpín padà pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀yìn sọ pé olóhùn máa ń yí kí ló bá sọ ń bì báyìí kí ni Allah sọ ń bì báyìí. kíní kan ni mo fẹ́ kí ẹ understand níbí yìí nísìn ni wípé ẹ jẹ́ ká ṣé mo lè mú example wá. ẹ̀rí la fi ń sọ̀rọ̀. adébíkẹ́ ẹ̀ lè bá wọn gbé English sí fáwọn èèyàn. yes ẹ̀rí náà mo fẹ́ mú wá ṣé mo lè mú wá. Allah ló lè yí ìpín padà so. ṣé mo lè mú ẹ̀rí tí mo fẹ́ mú wá ṣé mo lè mú wá. báyìí kan bójú wa jẹ́ ní ẹgbẹ́ ṣe kàdísì àdáadáa jàre. ta ló ní mo kàdísì dáadáa. ní àdìsí ni àfahàn ẹ̀ síbí àdìsí lẹ gbé wá yìí ṣé inú ayé Al-Qur'an tí Ọlọ́run ti sọ ilé ẹ mú ayé Al-Qur'an wá tí Ọlọ́run sọ pé òun ò lè pín ìpín padà ẹ mú wá. àfa Akéwùsọlá bí yára ẹ gbọ́ wa àwọn lọ́sọ̀rọ̀ wọ́n ní. àfa Akéwùsọlá ẹ̀yin ẹ̀ ṣe sùúrù ẹ̀ jẹ́ kí n lá. wàlí ẹ má ṣe yọ̀nà jẹ́ wọn. èmi sẹ́ wọlé ni o mo sẹ́ wọlé sí. Akéwùsọlá wọ́n ní pé Allah lóun máa ń yí ìpín padà wọ́n sọ fún wọn pé ẹ máa gbọ́nà àwọn àdìpọ̀ fún wọn. ẹ farabalẹ̀ gbólóhùn Allah tó ń ṣàlàyé fún yín tán. ẹ dúró ní tèmi ń bá wa ní ẹ máa ń sọ pé Allah ẹ jẹ́ ń délẹ̀ kẹ́dẹ̀ ẹ máa ń sọ pé sìgìdì ni ẹ dúró ẹ máa ń sọ pé sìgìdì. a máa sọ ń pa sìgìdì. ta ni ó mọ sìgìdì yẹn ta ló mọ. a máa sọ àwọn ará Mùsùlùmí ló mọ àwọn tó ní Allah ló mọ tó jẹ́ àwọn sọ̀rọ̀ kédélẹ̀ wọ́n ní Allah máa ń yí ìpín padà àwa wá nínú Allah kì í yí ìpín padà àwa mẹ́rin jáde àwa nípa ọ̀nà mẹ́rin tí wọ́n jáde wọn tí èèmù jáde yẹn là ń dúró dé so tó bá pẹ́ nípa ṣìgìdì alálẹ́fẹ́ a máa bọ́ síbẹ̀ bọ́ ẹ jẹ́ ká ṣe tán nípa ilé so àfa àgùlùgùn làámi ẹ lè gbóhùn sókè. àfa àgùlùgùn làámi ẹ lè gbóhùn sókè iṣẹ́ wa ń bẹ̀. ẹ ti mú tì mí ni irọ́. àfa tó wà lókè náà sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ tó bá ti ṣe tán wọn máa kọ́ ni. ọ̀yà. ẹni pé ẹ fẹ́ kí ẹ wà wood kí ni ìtumọ̀ àfa gbùlùgbù lámì ṣé nǹkan tó orúkọ mi gbé wá bẹ̀rẹ̀ ni. ẹ má bínú ẹ̀yin lẹ dárúkọ tíra yẹn so mo á fi pé yín ẹ má bínú wọ ibi tíra tẹsán náà ẹ má bínú àfa ẹ má bínú. nǹkan wá tíra yẹn o ẹ̀yin yẹn tẹ bá ti rí tíra yẹn jẹ́ kí ẹ mọ̀ gbùlùgbùlù lámì ẹ tẹ̀síwájú bàbá. ṣé wàá gbọ́ mi mo ní ṣé mo lè mú example. ẹ máa rí ní Ìlọrin wọn ti kọ́. fún wa lẹ́rìí láǹsọ àfààní ẹ̀rí lè afẹ́ ẹ̀rí. ẹ̀rí náà ni màá mú wá fún yín. ẹ fún wa ó yá kí ni nǹkan náà ẹ sọ. yóò dà fún yín. ibi tẹ́tì mọ̀ ike Ọlọ́run máa ń yí nǹkan tó bá ti sọ. Allah. ok ń máa ń yí padà ìyípadà wà fún ẹni tí ó ti jẹ́ ọmọ náà tẹ́lẹ̀ tó lè fi padà di ọmọ àlùjánnà. ṣé ń gbọ́ mi yé? number 1 nínú ẹ̀ kí n kọ́kọ́ mú this verse ẹja lọ sọ̀rọ̀ ibi tí Ọlọ́run ti sọ̀rọ̀ nípa ọtí. ṣé ń gbọ́ mi? so Ọlọ́run sọ wípé nínú Al-Qur'an ẹ má bínú tó bá jẹ́ Allah náà lè fẹ́ kí n máa lò ẹ
ẹ má bínú ìmọ̀lẹ́. Allah ní kẹ́ máa lo Allah ń ṣọlọ́run. ok Allah sọnù Al-Qur'an ó ní pé tẹ́ ẹ bá fẹ́ mu ọtí ó kọ́kọ́ sọ wípé nínú Suratul Maida, right? Yes, láàkẹ́ Suratul Maida àbí Suratul Nisa ló wà tọ́lọ́run fi ń sọ wípé wa yas'alunaka 'anil khamri wal maisir qul fihima ithmun kabirun wa manafi'u linnas wa ithmuhuma akbaru min naf'ihima. ó ní wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ànábì ń pa ọtí mímu àti ayò títa, àmọ́ ìwà ànábì máa sọ fún yín pé ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ, ìpalára tó wà ń bẹ ọtí mímu ó ju àǹfààní rẹ̀ lọ. ṣé ń gbọ́ mi yé? ismuhuma akbaru min naf'ihima, ẹja fi èyí òun lẹ̀ síbẹ̀. ẹ mọ̀ kí Ọlọ́run ti sọ wípé ìpalára tó wà ń bẹ ó ju àǹfààní rẹ̀ lọ, ó ju àǹfààní rẹ̀ lọ. ìgbà tó wá yá Allah tún wá sọ wípé ókè o, ẹni tó bá fẹ́ mu ọtí o, tó bá ti mọ̀ pé òun mu ọtí kó má lọ sí mosque, kó má mu ní time tí ó lọ sí mosque tí ó lọ kírun fún òun. ìgbà tó padà yá Ọlọ́run tún wá sọ, ó wá ní ókè o. Wàlíyù ẹ máa bọ́lẹ̀ sí i because ó ti sùn mí mọ̀ pé mo fẹ́ sọ lórí yín Allah ló. ok Allah ẹ má bínú. ìgbà tó wá yá ó wá sọ pé hurrimat alaykumul maytatu wad-damu wa lahmul khinziri wa ma uhilla li ghayri llahi bihi. ìgbà tó wá yá ó wá sọ pé òun sì ẹ̀fẹ̀ kan wá ṣe ní èèwọ̀ fún yín. That's to give you, ẹ mọ̀ kí ẹ ti ní ká lo ọpọlọ, that's to tell you that ok èmi tí mo ti sọ pé. ẹ ṣe so nípa àgbàtálà sọ pé àwọn tóun ṣe lọ́mọ náà gbà tó wà látọ̀ bàbá wọn àtàwọn tóun ṣe lálùjọ náà wọn ò lè yí padà, ó ní kò sí nǹkan tó lè ṣe wọn ò lè yí padà. ìyẹn láyé ń bá yín sọ wọn mutí wọn ò mutí ó yàtọ̀ sí ó lọ́wọ́ ẹ máa ẹgbọ́n onímọ̀ sọ ó lé àwọn tóun bá ṣe lẹ́ni iná ó lé ẹni iná náà ni wọn, àwọn tóun ṣe lẹ́ni àlùjọ náà ni wọn, kò sí nǹkan tó lè yí padà. ẹ̀yin wá nípa aláàlẹ́ yí padà àwa ní kẹ́ fún wa lẹ́rìí. ẹni ó ní ẹ̀kọ́ máa mutí ó tún yá oníkọ́ mutí ó tún níkọ́ mutí ó tún níkọ́ máa mutí. ẹ̀yin náà gbọ́n nǹkan tá à ń sọ nǹkan tá à ń sọ ń sìn. mi ní pé ó ní kẹ́ mutí o. ó ní kọ́ mú kó má máa para tó bá mutí kọ́ máa kírun ó tún yá oníkọ́ máa mú mọ́. ṣé kò yàtọ̀ sí ọ̀rọ̀ pé ẹni iná àtẹ̀lé àlùjọ náà pé òun ò lè yí ìpín wọn padà bóun ṣe ṣe ló ṣe wà. ẹ gbọ́ àlàyé tí mo ń ṣe ẹ gbọ́ yé, mo kàn mú example wa ni mo fi mú èyí yẹn wá. afa without wasting time kálí bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ afa wà lérò la. kí ni ṣé ẹ̀dá lè ṣe nǹkan kan nínú ayé kálá àmọ́ mọ̀ sí. kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ nínú ayé tálà ò mọ̀ sí. ǹjẹ́ gbogbo ohun tá à ń ṣe nínú ayé ṣó ń wọn àlá ni àbí kò wọn àlá àbáwá là ń ṣe fẹ́. ìbéèrè yẹn ò yé mi. gbogbo ohun tá à ń ṣe nínú ayé ṣó ń wọn àlá ṣáàlà ló kọ́ àbí àlá kọ́ ló kọ́. pé ok bá a ṣe ń live yìí nísìnyí ṣé pé àlá ló kádàrá rẹ̀. ṣáàlà ló kọ́ abala kọ́ no time. ṣáàlà ló kọ́ abala kọ́. àlá náà sọnù Al-Qur'an ní pé lẹ́yìn ìgbà tóun dá wa tán òun fi ọ̀nà ọ̀tọ̀ òun fi hàn wá. ó fi ṣáàlà ló kọ́ abala kọ́. ẹ̀jẹ̀ land ó fi ọ̀nà tó tọ́ ó fi hàn wá, ó fi èyí tí ò tọ́ ó fi hàn wá, ó wá kú sọ́wọ́ ara wa láti mọ èyí tí. Wàlíyù ṣé ìmá kọ́kọ́ máa dùn wá náà tó bá yá tẹ̀ ẹ̀ṣẹ̀ wá sókè ṣẹ́gbọ́ Wàlíyù. ẹ jẹ́ ká bá àfa Akéwùṣọlá sọ̀rọ̀ ẹgbọ́ àfa Wàlíyù tó bá ṣe díẹ̀ àná tí wọ́n tẹ̀síwájú pẹ̀lú yìí. ẹ ṣe àfa Akéwùṣọlá ẹ lè gbóhùn sókè. ẹ̀yà mò ń gbọ́ yín. nípa ṣe gidi ní Allah. mo sọ pé ẹ sọ pé sì gidi ní Allah yìí ẹ ti mú sì gidi ta ló mọ sì gidi yẹn. ṣé ká gbé àdìsí síta níbi tí Muhammadu ti ṣàlàyé. ẹgbẹ́ àdìsí tí Muhammadu ti ṣàlàyé ẹ̀ síta. ok ẹ ṣe Amadélèké bá gbé àdìsí yẹn jáde níbi tó ti ń ṣàlàyé pé ọwọ́ àlá méjèèjì apá ọ̀tún ló wà. ẹ̀rẹ̀ tó bá play àwọn fídíò táwọn ọmọ Lárúbáwá ti júwe bí ṣìgìdì wọ́n ṣe rí. wọ́n play fún mi. Okay, àfa Akéwùṣọlá. lórí. gbẹdẹ yà tẹ̀síwájú ẹ̀ka ìkà. inú ẹ̀yin náà lè máa kà.
ẹ̀yin tẹ́ mọ̀ ẹ̀yin lè máa kà ó àti gbé fún yín ṣẹ́gẹ̀tì. irọ́ èmi ò mọ̀ ọ̀la máa sọ náà nílé yìí o àfa akéwòsọlá a ti gbé jáde ìgbà tá a kà ẹ máa gbọ́ ẹ ní pé nǹkan tá à ń kà. ẹ̀yin ẹ̀ka fúnra yín kẹ́ẹ̀tù. ẹ̀yin lẹ ní nǹkan tá à ń kà pé rọ ní sọ àti gbé síta ń sìn ẹ jẹ́ kí ẹ̀ka látọ̀dọ̀ yín. tí n bá fẹ́ mú evidence mi wá màá fún yín. ilé ẹ máa gbọ́ ó ti o ẹ máa tẹ́ bá kà bí a ṣe ṣàlẹ̀bẹ́lò mi sọ̀rọ̀ gbà yẹn. nǹkan tẹ́ sọ fún wa pa àṣẹ ẹ̀yin ẹ̀ka ilé ìtẹ̀ka èyí tẹ́yìn gbé jáde ẹ̀ka. sòbí akémi tẹ̀síwájú lórí nǹkan tó ń bẹ̀rẹ̀ sọ أخبرنا خصيبة بن سعيد قال أني حدثنا سفيان عن حمر وأنبأنا محمد بن آدم بن سليمان قال عن ابن المبارك عن سفيان بن أبينة عن عمر بن دينار عن عمر بن أنس عن عبد الله بن عمر بن عاص النبي صلى الله عليه وسلم إن المقسطين عند الله تعالى ألا منبر من نور على يمين الرحمن الذين يعددون في حكمه وعليهم وما والوا kí wàá lélẹ́yìn fi ń sọ pé ọwọ́ ọlọ́run pé ẹ̀gbẹ́ méjèèjì ló wà ẹ tún ẹ ṣàlàyé fún mi. ní tún tẹ̀ka ni. ẹ̀yin ẹ ṣàlàyé fún mi ẹ̀yin lẹ́sọ̀ ń kọ́ sọ pé eléyìí tẹ́ ẹ mú gbà. ẹ tún nǹkan tẹ̀ka náà náà ṣẹ̀fẹ̀ tún ni. ẹ tú ẹ̀yin fúnra yẹn ṣàlàyé kọ́kọ́ ṣàlàyé pé ilé ìtẹ́jú. ṣẹ̀fẹ̀ ti ka ẹ̀dẹ̀ tu èwo ní tútù ṣe tún dẹjọ́ báyìí náà àti tú kí ó ṣe lè tó báyìí. ẹ̀yin ẹ tú ṣẹ̀bẹ́yìn lẹ gbé jáde ẹ̀yin lẹ́mọ̀ túmọ̀ gbé jáde ẹ tú kí lélẹ́yìí fi jọmọ́ pé ọwọ́ Allah. ẹ̀ka tẹ̀ tú ẹ̀ka sí Yorùbá ilẹ̀ Yorùbá lẹ̀ wá yẹn tú nǹkan tẹ̀ kà náà ṣé yẹn tún ní ìdí káṣẹ̀ tó máa rújọ́ lórí rẹ̀ àti ẹ̀ tó máa bá yín fàkẹ́ tó kákẹ́ àti ẹ̀ tó máa sọ́kẹ́ tó tú kí ni ẹ gbogbo yẹn ẹ tún tẹ̀ kà náà lágbára lẹ́sọ̀ àwọn èèyàn ṣàmì fàtí àná rò pé nǹkan náà. irọ́ ẹ̀yin ní kẹtẹ ẹ̀yin ní kẹtù ẹ̀sìnbẹ́yìn lẹ́mọ̀ ìsàmpù jáde. ẹ wo ẹja bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ jàre mi ò àfẹ́lẹ́ mi ṣe. irọ́ ni o ẹ má bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ èmi ní kẹ́ bá. mo gbẹ́ra àtúnjáde wá sí ayé ìgbésí ayé kó máa bọ̀. àfàmọ́rò ẹ̀tọ́ máìkì àṣẹ máa mú yín lórí mú yín lọ́rùn kẹ́ tó tú kéwù ṣé ìyẹn ní ìdí káṣẹ̀ tó máa sọ yẹn fún yín nígbà tẹ́ kì í ṣe ọmọdé ó ti káwá dẹ̀ tú very simple tútú kéwù ṣe tó wá di ẹjọ́ àṣẹ tó máa rojọ́ kẹ́ tó tú kéwù kílẹ̀ wá lọ lé kéwù fúngbà yẹn àfàmọ́rò ẹ káàbọ̀ sà kí ni ẹ̀yin bá wá sókè sà. yà ẹ ló ṣẹlẹ̀ bá mi ṣe ẹ̀sìn bọ̀ níbà. àgbọ̀yìn. yà nínú àwọn nǹkan tẹ́ ti sọ̀rọ̀ lé lórí lọ ó ní mo rí pé mo fẹ́ pàkíyèsí mo rí àṣọ observation tí mo fẹ́ pàkíyèsí yín lé lórí. ṣé ìwé ńlá kan nìyẹn lọ́wọ́ yín tẹ́ fi kó gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ bá wa sọ sí. no not really. àbí Kùránì ló dún bí ìdábẹ́ yìí ó yà á gbọ́ yín. ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mò ń sọ. à ń gbọ́ yín. yà mo fẹ́ wà brief ẹ jọ ẹ sọ̀rọ̀ nípa olè gígé lọ́wọ́ pé kán gbéyàn lọ́wọ́ ẹ dẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn pé ṣé tí àbúrò èèyàn àbí ìyàwó èèyàn àbí èèyàn bá jalè ṣé ṣẹ̀rí àyẹn da èmi wá fẹ́ compare gbogbo. ẹ tí tó yí padà ẹ̀yin ara bí ọ̀gá fún yín ọ̀yà ẹ̀dá mílíọ̀nù. ẹ jọ ṣé kí n go on. ẹ go on tí. so ẹ jọ mo fẹ́ ká compare òfin ṣẹ̀ríà àti àwọn òfin ìdájọ́ mi ta nílé nìyí àti ọ̀rọ̀ ṣìnà tẹ̀sọ̀ mo kàn fẹ́ sáré compare rẹ̀ so àti nǹkan tí mo fẹ́ fi tí mo observe tí mo tẹ̀ fẹ́ fi pè ní ṣàkíyèsí àkíyèsí yẹn nípa level tẹ́ fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ èmi wò pé tí ẹ bá ok ẹ jẹ́ kí n má mix it together ẹ jọ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ olè gígé lọ́wọ́ àtàwọn ṣẹ̀ríà Islam àkọ́kọ́ nínú ṣẹ̀ríà Islam èmi máa ń fẹ́ pé tá bá ń sọ̀rọ̀ ẹ̀sìn yẹn ní ẹ̀sìn ká má ṣàbòsí pẹ̀lú wọn bóyá ẹ̀sìn àbáláyé tí wàá mọ̀ sí pé ẹ̀sìn tí àbáláyé tí ẹ wo bí àkọ́kọ́ ni pé kò sí tó ń jẹ́sìn àbáláyé mímọ àti sọ́sọ́sọ́ ẹ̀ gbọ́ ẹ wá ní ìsinmi àìsìn kí lẹ wá ṣe lókè ṣẹ́fẹ́ sọ fún akẹ́kọ̀ọ́ máa gbọ́mọ lọ́wọ́ dáa ni àbí gbogbo ṣẹ̀ríà dáa lẹ́fẹ́ wá dìfẹ́ndà ni. ṣẹ̀ríà number one ni pé mo fẹ́ defend pé ṣẹ̀ríà dáa ju gbogbo òfin lọ Islam don make sense ṣé ń gbọ́ mi ẹ ní ọ̀rọ̀ tí máa wá lò tí ó bá bóyá against àwọn nǹkan tẹ́tí máa ń sọ tẹ́tí ń correct wọn kò ń ṣe gbogbo ala ti come across àbí la ti máa ń bá yín sọ̀rọ̀ lórí page tẹ́lẹ̀ so ẹ lè má kọ̀ tí mí kẹ́ padà pàkíyèsí wa later so nípa ọ̀rọ̀ pé ká gé yàn lọ́wọ́ tí wọ́n bá jalè ọkọ ni pé ẹni tá máa gé lọ́wọ́ tá bá jalè nínú ṣẹ̀ríà Islam léyìí tó pé ẹ̀yin náà mọ̀ ẹ̀dẹ̀ fi kún kò kí ń ṣe ẹni tí ò lówó lọ́wọ́ tó lọ jí oúnjẹ tí ó jẹjẹ in fact kẹ́ tó lè gé yàn lọ́wọ́ téèyàn bá jalè yóò tún níbi tí ẹni yẹn fi nǹkan yẹn sí kì í ṣe pé bóyá ibi tẹ́ pé
ẹ mọ̀ pé ẹni tó lọ jí ibi tó ti lọ jí nǹkan yìí ò lọ jí ni ó tún wá nílò nǹkan téèyàn lè jí ó ṣe ń débi ń pa iṣẹ́ tó jí owó kékeré wọ́n tún tẹ́lẹ̀ gé lọ́wọ́ wọ́n á rí i pé òkè nǹkan tó jí nǹkan yìí. ẹjọ mọ ń bọ̀ náà kẹ́ tó máa sọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́kọ̀lọ́kọ̀tà àníkẹ́ ní sùúrù tẹ́ bá ti fẹ́ bá a sọ̀rọ̀ ẹ máa gbẹ́rì jáde ẹjọ. ẹ má wọlé ẹ jẹ́ kí n tú màá gbẹ̀rì jáde fún yín. oya no time. so torí ẹ̀ mo fẹ́ wà brief so that mi ní take time yín kò dẹ̀ ní dàbí pé kí n. ó yá ẹ kọ́kọ́ gbé gírèdì yín téèyàn máa jiná kó tó di pé àlọ́kàn tó wá gbé ibi tí mọ̀ọ́mọ̀ ti jẹyìn àti ibi tí èèyàn kan ti jẹyìn àtòkùn so tán sì gé lọ́wọ́ so ẹni ṣúnlẹ̀. ọ̀rọ̀ grade or no grade mi ìsọ̀rọ̀ grade tí mo sọ ni pé ẹni tá a máa gé lọ́wọ́ tó bá jalè irú nǹkan tó jí kọ́ ni grade tí mo sọ pé àìlù situation wo ló wà ṣé bí ń pa ni ṣé ibi tó ti jí ṣé ibi tó ti jí ibi tó yẹ kó ti jí ń dáhùn pé ó jí ní abẹ́ni ẹ ló wà kí alex ìkan nìyẹn ẹ̀kejì ni pé ẹ wá lọ wò ní gbogbo òfin káṣẹ wá compare rẹ̀ pẹ̀lú òfin ilẹ̀ yorùbá ṣé bí gbogbo alámọ̀ pé tọ́ máa fẹ́ mólè bóyá wọ́n jí nǹkan àmì àwọn ẹni tí Ṣàngó ti pa tó jẹ́ pé látàrí pé ó jí nǹkan wọ́n ní ká gé ẹ̀ lọ́wọ́ wọ́n fi Ṣàngó pààyàn pé ó jà bẹ́ẹ̀. ẹ̀mọ̀ ló ṣe pásánà ẹ̀mọ̀ ló ṣe yẹn lọ́dọ̀ fún kan wa ní àbófin ilẹ̀ wa òun náà mò ń béèrè lọ́wọ́ yín ṣé bí èèyàn ló lọ fi nǹkan wa ẹ̀mọ̀ ṣé èèyàn lọ lò ṣe nǹkan pásánà fúnra ẹ̀ àbí òfin ilẹ̀ wa ẹ̀gẹ́tì èmi ò bí Yorùbá ni ṣé òfin ilẹ̀ wa ńlẹ̀ Yorùbá ni ẹni tó bá ti jí nǹkan bá Ṣàngó máa ń pa ni pé so ẹ dáhùn ká lè ẹ làwọn tẹ bá ń sọ. ṣèbọ́nà tí Yorùbá fi ń ṣe nǹkan nìyẹn ẹ dáhùn ẹ tí èèyàn lọ ṣe nǹkan pásánà àbí òfin general tá à ń lò nílẹ̀ Yorùbá sọdọ tó sọ pé máa ro Yorùbá ò lófin kò lẹ́sìn ẹ má gbé máa gbá lófin lọ́mọ sọ náà ni àmọ́ bí tẹ ti wá bí Fúlàní ni kò sí ilẹ̀ àbí ìlú tí wọ́n ti lófin alófin tá à ń lò nǹkan tí màá sọ fún yín pé ẹni Ṣàngó pẹ́ni tó jalè ṣé èèyàn ló lọ wá pásánà àbí general ni gẹ́gẹ́ bí a ṣe sọ general ti ṣe rí à ń lò gẹ́gẹ́ pé gbogbo Muslim ló ń lò nǹkan tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn ẹni tó fi Islam lé Allah ní kí wọ́n pa ṣe gbọ́ nílẹ̀ Yorùbá pé ẹni tí òṣàṣà ti ṣe kan wọ́n ní kí wọ́n pa so òun la fi sọ fún pé tẹ tó sọ̀rọ̀ ẹ máa rò bí àná ẹni sọ pé àtẹ bá wọlé kọ́ má dá yín lẹ́nu kọjá kẹ sọ̀rọ̀ tẹ tó sọ̀rọ̀ dáadáa ẹ rò ẹ sọ sọ́wọ́ yín kẹ gbóòórùn ẹ pé ṣé nǹkan tẹ fẹ́ sọ ṣé kó rùn. tí wọn ò lófin wọn ò lọ́lọ́run wọn ò ní kankan ṣó pọ́síbù lórílẹ̀ yìí pé ẹ kàn máa fi ìkórìíra àti ìtẹ́fẹ́ bàjẹ́ yẹn ẹ kàn máa fi sọ̀rọ̀. wọ́n pàwọn ti mú ẹ̀hún òmọ́ bí àrùmárù ni àbí òmà ẹ̀ lè ṣe má ìkíyìn rẹ̀ bí ẹ̀ mọ̀ ti mú so nǹkan tá à ń sọ fún yín ni pé ẹjọ́ kí ni òfin ilẹ̀ Yorùbá fún ẹni tó bá jalè gẹ́gẹ́ bí ṣe sọ yẹn ẹjọ́ tó ẹ sọ fún wa. nílẹ̀ Yorùbá kápẹ́ òfin gẹ́gẹ́ ni ní tẹ́mi sọ fún yín náà nìyẹn pé kí ni òfin wa ẹ ti dàn kí ni òfin wa nílẹ̀ Yorùbá fún ẹni tó jalè. nínú ọ̀rọ̀ olè jíjà Yorùbá ò lófin olè jíjà ìbáwí ìjìyà ni wọ́n ní nínú ẹ̀ ní pé wọ́n máa bẹ́ẹ̀ ẹ máa gbọ́. ẹ ní sùúrù náà ẹ ní àlófin ẹ dẹ̀ tún ní ìbáwí lọ́ní ẹwọ ẹlòmí lè bá wọn sọ̀rọ̀ ẹjọ́. ẹni tó tiẹ̀ ń sọ̀rọ̀ yìí nìsín téèyàn bá jalè nílẹ̀ Yorùbá wọn á mú lọ sọ́dọ̀ ọba ni ọba ló wá bá wí wọn á dẹ̀ sọ fún pé kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹlò arákùnrin ẹ̀yin sọmọlẹ̀ Yorùbá wa la máa sọ̀rọ̀ lẹ́yìn fún yíjà rẹ̀ oyè báyẹn so wọn á dẹ̀ bá wí ẹ sọ bí kan tí wọ́n ti ilẹ̀ Yorùbá tán ti gé èèyàn lórí rí bó lọ jalè wọn wá lọ gé lórí ẹ máa sọ fíìmù Yorùbá fún àyìnbá yìí náà ẹ ṣàgbólé yẹn sọ bí ibẹ̀ yẹn tán ti lọ gé èèyàn lórí nígbà tá a sí nílẹ̀ Islam tí wọ́n ti ń gé èèyàn lórí fáwọ̀fáwọ̀ àsílẹ̀ Islam náà bí èèyàn bá kódà tọmọ bá ń ṣọwọ́ fẹ́rẹ́ ńlẹ̀ Yorùbá àwọn bàbá wa wọ́n mọ tí wọ́n máa fún tó lè máa kú lójú ẹ̀ ẹni bọ́mọ bá jalè kan gé lọ́wọ́ ẹ̀yin ò jalè kéke ṣẹ́ẹ̀lì ẹ ṣí máìkì yín kẹ́ ẹ fi alukurani àti Allah àbúrà pẹ́ jalè rí ẹ̀ wá sọ gbogbo nǹkan di kínní ẹ búra kẹ́ẹ̀tọ́ ẹ̀ tó sọ̀rọ̀ kan ẹ kọ́kọ́ fi Allahu àti gbogbo ń tẹ́fẹ́ jẹ́ láyé ẹ fi búra pé ẹ jalè rí. ṣé ẹ ń gbọ́ mi. ẹ dá mi lóhùn tí mo sọ náà before anything ẹ kọ́kọ́ búra pé ẹ jalè rí láyé lájọ tẹ́ ti dáyé dòní. kí n búra pé mi jalè rí lájọ tí mo dáyé bẹ́ẹ̀ ni pé ẹ kódà kó jẹ́ 10 naira mọ̀mọ́ yín ẹ jẹ́ ẹ jalè rí ẹ sọwọ́ fẹ́rẹ́ rí láyé láti tọ́ tẹ́ ti dáyé rí dòní. nǹkan tá à ń sọ fún yín náà nìyẹn. èyí tí mo ní kẹ́ ẹ ṣe
ẹ máa gbọ́ ẹ ti jalè rí àbí. ṣẹ́rí nǹkan tẹ̀mí sọ fún yín nìyẹn pé tá a bá fẹ́ sọ pé tá a bá fẹ́ condemn Islam lórí nǹkan ẹ jẹ́ ká condemn nínú pé confuse àwọn èèyàn ní o nínú pé ẹ fẹ́ confuse àwọn èèyàn láti wò pé nígbà tẹ jalè yẹn kí lè gbé ẹni sùn sọ fún yín ni pé nígbà tẹ jalè yẹn kí lè gbé ẹ ń sọ pé kí n sọ pé tìmí bàjí wo mọ́mì mi rí sìn yìí kì í ṣerú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí oníṣẹ̀rí àní kí lè gbé ńgbà yẹn kí lè gbé káfí wo oníṣẹ̀rí àfin ká gé ó yẹ wá ní sùúrù Mr. Umaru ẹ wá ní sùúrù ẹ bá wa gbé bí àdìsí tí wọ́n ti gé ẹni tó jí ẹyin àtòkùn okùn fami àbí okùn sásọdẹni tó jí àtẹyin tí wọ́n dẹ̀ gé lọ́wọ́ so káwọn sí tẹyin náà jí gbà yẹn. kẹtó gbé bẹsẹ ń gbé jáde lọ yẹn náà ẹ jẹ́ kí n make point mi kejì mo ṣe wà mo wà. point ní ìtàkùkọ yìí àfikà yanjú ẹ̀ náà ẹ já yanjú hello àkọ́kọ́ yanjú kan náà ọ̀kọ̀ọ̀kan là á yẹsẹ̀ lẹ́kù ni bígi bá rélu gílẹ̀ yóò bá tòkè ẹ̀ lákọ́ gbé èyí tẹ́ kọ́kọ́ mú wá yẹn oye àkọ́kọ́ yanjú ẹ̀ náà torí mi sì ní béèrè ẹni tó jalè tẹ́ gé lọ́wọ́ ètò wo ni Islam ṣe fúnru ẹni yẹn wípé bá a ṣe gé lọ́wọ́ yìí o ibi báyìí ni ó ti máa wá gba oúnjẹ ni ó ti máa gba jíjẹ mímu torí ẹni tẹ́ ẹ ti gé lọ́wọ́ ẹ ti sọ sókùnkùn ayé ẹ ti bàjẹ́ yóò do ní bára ni. ẹ farabalẹ̀ ìmọ̀ gé ọwọ́ yẹn bó ní ẹsẹ̀ sọ pé. wọ́n máa ń sọ fún yín pé kẹ́ máa ní sùúrù nígbà tó dé bí ìsúkò bá tó farabalẹ̀. a ní kẹ́yìn ẹ̀yin ọmọ Fúlàní yẹ fi ìran Yorùbá lẹ̀ náà kí la ṣe kí ni ìran Yorùbá ṣe fún yín gan. oye ẹ̀dẹ̀ kan gbìyànjú náà níwájú náà lẹ́mọ̀ balẹ̀ ẹ kàdísì yìí tẹ́ gbé wá fún wa pé wọ́n ní tá bá jẹ́ nǹkan gé lọ́wọ́ ẹ kàdísì yẹn ká gbọ́ tẹ́ ẹ bá lè kákẹ́ bọ́lẹ̀ kí ni ìran Yorùbá ṣe fún yín gan ṣẹ́ṣẹ́ ni pé ìran Yorùbá gbà yín lálejò ni ìran Yorùbá ó ṣe ẹ kàdísì yìí tẹ́ ẹ bá lè kákẹ́ bọ́lẹ̀. tó bá ti pa wá pọ̀ tó yẹ pé ó ègbé. náà lè pa wá ẹ̀lò ibi Islam bá lọ ẹjọ́ lọ. ìyẹn ó sọ nípa okùn àti ẹni ẹwù nǹkan lélẹ̀. so wọn ò lè pa ẹrú àti ọmọ aládé papọ̀ láíláí òjò tó pa wápọ̀ yìí máa tó dá bó bá wá dá bẹ́ẹ̀ wá kọrí sílé bẹ́ẹ̀ ni kọrí sílé àjọ. ẹ ń sọ̀rọ̀ obìnrin pípa náà lẹ́sọ̀ pé ẹni ṣàní sùúrù ẹyọ kọ̀ọ̀kan ni ètò wo àlétò wo ẹ̀ka àdìsí wọ́n ti gbé dé tẹ́ gbé wá fún wa nìyẹn kàkà gbọ́. kí ló ṣẹlẹ̀ sáàdìsí kí ló ṣẹlẹ̀ sí. ẹ kàkà gbọ́ kí náà sọ ń bẹ̀. kí ló ṣẹlẹ̀ sí. sẹ́ẹ̀lì kan ní. ṣé bá kàyé abẹ́lẹ̀ mi sọ̀rọ̀. inú ṣe bẹ́yìn lẹ gbé wá ẹ̀yin lẹ máa lo as evidence ẹ̀yin ẹ̀ ká náà. abẹ́lẹ̀ mi sọ̀rọ̀ ẹ̀ tẹ̀síwájú. ilẹ̀ Yorùbá iná ní ká tó sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ ẹ̀ máa dákọ̀ ilẹ̀ Yorùbá ẹ mọ̀ pé ìfúnra yín lẹ̀ ń fọwọ́ ara yín fa ìpè sórí ara yín bẹ́ẹ̀ bá ń jẹ lórí ilẹ̀ gan tẹ́ ẹ̀ tún búlẹ̀ yẹn ẹ lè ní láárí ẹ máa dára yín láàmú ẹ jẹ́ bá wa gbé Quran 47:4 wá fún àfa kankan fún wa wọ́n bá dẹ̀ láwọn olè kákan bọ́ọ̀lẹ̀ ó dàbí pé kí ó ti ṣòro ká ní ìsìn gàbá ìnísìn Quran 47:4 ẹ jẹ́ bá wa gbé kí wọ́n bá wa ká kò tiẹ̀ nídìí ẹ fàdísì yẹn lẹ̀ sà bàbá wa kéwì ẹ bá wa kàdísì yẹn ẹ jọ àwọn adélèké má bínú fàdísì yẹn lẹ̀ akéwùsọ̀lẹ̀ ẹ bá wa kàdísì yẹn kí náà sọ ń bẹ̀. wọ́n ní kéwú ló yẹ wá kàmí àké ó ní ìmọ̀ tó tọ́ tábòsí òní lè wọ àbòsí ló wọ òwe tí gbé báyé jẹ́ àbòsí ti wọ kéwú báyìí àwọn àfáà ò lè tú kéwú mọ́ wàhálà ti dé ètò láyé ti tàbòsí bọ kéwú ms bàbá ẹ ti tì kàn mí bọ kéwú fáwọn àfáà àwọn àfáà ò lè tú kéwú mọ́ ó ti di gòbe mo kí gbogbo lé o ms bàbá àkànbí ọlọ́ba ṣéèkì ọ̀yàn àṣmókì yín mà olówó èkó bàbá ètò láyé. bóòlù islam sọ pé kán gé ọwọ́ yẹn tó bá gé yẹn tó yẹn bá jalè bóòlù islam sọ pé kán gé ọwọ́ yẹn. ẹ bá wa ka àdìsí kẹtù. ó ti tú fún yín ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́ ń sọ̀rọ̀ náà mo ti tú fún yín kílẹ̀ tó fẹ́. níbo lẹ ti tú lẹ́yìn tẹ̀ ṣe tán máìkì sí. gba mo ṣe tán máìkì ó ní làánà bá kù ṣáàrì kọ ọlọ́run ọba ó gbé sépè. ẹ̀yin náà ibi ẹ̀mẹ́jọ Allah ní kẹ́ ẹ lu ẹjọ́ sáyẹn má bínú. no ẹ lè bá mi sọ yẹn rárá. ok ó dáa kí ẹ wọnú ilé onílé wa kẹ́ẹ̀dẹ̀ sọ pé ibi tó gbé ṣe àsìkò gbére ó yé báyẹn ìsìlámù nìyẹn tẹ́ bá ti lọ kéwútà ìkéwú rádaràdá báyìí nígbò jẹ́gbẹ́ ìyá yín ní òmò kúnlẹ̀ fún yín lásàlátù ẹ mọ̀ pé gbogbo yẹn ti tán ó ti tán ó yé báyẹn so kí ló ó lọ kí lárúbá náà nìsọ lọ kọ́ mọ́ sí ń wẹ̀pọ̀ olókù oníwàáfà ó yan kiri àdúgbò ó ń lọ fìlà ẹ rí nílẹ̀ yóò báyìí àtijọ́ kò sí Mr. Kúnlẹ̀ tán máìkì yín sàkílẹ̀ bá a sọ. ó wọlé onílé wa ó tún máa pàṣẹ fún wa ń bẹ̀. ìṣàfẹ́ sọ̀rọ̀ ayé di mọ̀ọ́mọ̀
ti gba gbogbo ilẹ̀ kílẹ̀ náà ẹgbẹ́ òsókè sà. ẹgbẹ́ tó bá. náà kílẹ̀ fẹ́ bá a sọ sà. mùsùlùmí ni ẹ jọ ẹ bá kàdísì sà. àbẹ màdísì lè yàn. àti bẹ́ẹ̀ kéwù. kí ló lọ bẹ̀rẹ̀ sí mi. ẹ bá kafáàtì àkẹ́bà tún gbà ká lè mọ̀. alẹ́ mi òkè ó ń tẹ̀sí lè ní mùsùlùmí àkàjọ mùsùlùmí ni tẹ̀sí lè ní ṣe. ẹ̀yin tí ẹ̀yin gangan lẹ́ ń bá nǹkan jẹ́. ẹni sùúrù ẹ̀yin gangan nìka ìdí rèé gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ mùsùlùmí tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ìṣẹ̀ṣe lẹ̀ ń ṣe yẹn kí lẹ̀ ń tún jẹ́ mùsùlùmí sí ńgbà tẹ́ ẹ jó níṣẹ̀ṣe ìjẹ́ mùsùlùmí yẹn kíkí ní lè bá a ṣe. ebi ó kọ tí ẹ bá wa di ara fọwọ́ ìgbà tó nígbà tá a bọ́jú nìyẹn. ó dáa ká gbà pé kò yí àwọn ni nígbà tó ti wá yí ẹ̀yin sí kílẹ̀ yorùkọ wèrè dànù fún àṣìṣì tán sọ yìí nísìn kí ni túmọ̀ rẹ̀. báwo la jábẹ́ yọlá. ó tẹ ajẹ́ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe gbọ́njú tó bá jẹ́ wèrè náà sọ yẹn ní yọ̀dá ẹni tó kọ gidi. tó máa lọ ó dà mò ń bọ̀ tó bá jẹ́ pé alimẹ̀jìnnún ẹ̀rí gbọ́ fáìn lẹ́nu mẹ̀jìnnún tó bá jẹ́ mẹ̀jìnnún náà sọ yín ẹ máa ní orúkọ mi ní mẹ̀jìnnún nàbí. ok orúkọ ó dà náà bóyá ìtẹ̀ǹjẹ́ ìgan ó tún ya wèrè ju kéèyàn ó yà wèrè. orúkọ tèmi orúkọ ẹ̀lò. kí ló kọ yín. orúkọ tèmi náà muslim ló kọ tèmi muslim. musiliu. musiliu. ó kọ tí wọ́n sọ̀rọ̀ láti gbà ìkéré nìyẹn so iná làgbọ́njú bá ṣé ẹ mọ̀ pé nígbà yẹn ti fi ẹ̀sìn tán àwọn fámìlì wa sínú ọ̀kẹ́ni tí kò sí pẹ́ẹ́mù kan bẹ̀. ṣé ẹ mọ̀ túmọ̀ musiliu ọ̀hún. àmọ̀ túmọ̀ ẹ̀ gan sára nígbà dínkè. bí tèmi ṣe wo musiliu yẹn bí ká sọ pé abólóde fẹ́ lójú because musiliu òun náà ni gbogbo nǹkan ní nǹkan àti ìdán pèsè yóò mọ̀ ẹnu sí gbogbo ẹ̀ yóò lóun sábẹ̀ dá sí gbogbo ẹ̀ náà fẹ́ máa tún ṣe kí ó yẹ báyìí musiliu náà ní sìn ok musiliu tẹ̀ ń jẹ́ yín sìn tọmọ yín bá ń jórúkọ mùsùlùmí báyìí náà ní sìn tó bàbá yín bá jẹ́ mùsùlùmí ìran orúkọ ilẹ̀ yóò bá ti tán lára yín nù nígbà tẹ́ ń ṣèṣẹ̀ṣe gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń ṣèṣẹ̀ṣe yẹn ẹ̀ jókòó lórí ìṣẹ̀ṣe yẹn kò nídìí kẹ́ ẹ ṣe mùsùlùmí pọ̀ mọ́ ṣẹ̀ṣe ò ṣe é fi hàn ní. ẹ̀rọ kò ní báyẹn ṣé máa ṣí ló pé ọkọ̀ èèyàn yọ̀ sẹ̀lẹ̀ kù. ẹ wá tètè yọ kí àwọn kí ẹsẹ̀ tó bá yín lẹ́kùn bábẹ́ ilẹ̀ sáà ìṣẹ̀ríà yóò bẹ ẹsẹ̀ yín yẹn tí ń gbọ́ wọ́n ní bábẹ́ ilẹ̀ jẹ́ mùsùlùmí tó lò jẹ́ wọ́n ó pa yín ni o. àlè ìṣẹ̀ríà ọlọ́run ní jáde ìṣẹ̀ríà lọ́dọ̀ tiwa. ẹ jẹ́ ìtẹ̀ yẹsẹ̀ kínní dànù kan tó bá ń bẹ̀ àánú ń ṣe kẹ́ ẹ yẹsẹ̀ dànù. kò jù bẹ́ẹ̀ lọ. ó yà ìṣẹ́jú kan kílẹ̀ fẹ́ bá a sọ no time. ẹ ò ní ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni wọ́n sọ ju pé mo kàn já ètò yín láti máa gbọ́ ogun já sọ káwọn ọ̀fìn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ẹ dígbọ́n tí mo sọ. all right ẹ ṣe ló pọ̀ mẹ́ ẹ wà bá wa ẹ máa gbọ́ wa nísàlẹ̀ nìyẹn torí please ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin lẹ ṣe jẹ́ ṣáyọ muslim dànù. báwo la ti yọ kò sí ìyẹn máa ó ti di mọ́tò kìí. ó ṣe yọ òkè lọ́wọ́ àbí yọ dànù sí ni kí ló ń jẹ́ kó ṣe yọ. àkàmọ́ àti mọ́mì èjì ẹlẹ́mẹ̀rẹ̀ of Africa àkàmọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí o ẹ̀yẹ èèyàn wa a mọ̀ pé ẹ̀yin náà ó ti rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ètò yìí ẹ bá wa kọ́mẹ̀ntì kẹ́ ẹ like kẹ́ ẹ dẹ̀ subscribe sí ìkànnì yìí ẹ ṣeun.